fẹ́ ká sáré sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ tí mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní láti dá sí, especially the body of Christ, because bó ń ṣe ń tàbùkù Jésù, I am a Christian, bó ń ṣe ń tàbùkù Jésù kò bá mi lára mu. A nípasẹ̀ ọ̀rọ̀ Prophet Olu Alo tí ó ti bẹ̀rẹ̀ sí ní jà rìnrìn káàkiri gbogbo internet all this while. Ẹ rí pé onírúurú àwọn pastors, onírúurú àwọn man of God wọ́n ti ń dìde lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n dẹ̀ ti ń dá sí ọ̀rọ̀ yìí. But àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbà ò kí ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Thank God we have the CAN, ìyẹn Christian Association of Nigeria. Àwọn àgbààgbà kan wà nínú ìjọ CAC tó jẹ́ pé wọ́n máa ń regulate things tó ń ṣẹlẹ̀. Tẹ́ bá wo Celestial Church, ẹ máa rí pé àwọn Celestial Church ní àwọn regulatory bodies kan tó jẹ́ pé tí anything bá ṣẹlẹ̀, ẹ lọ gbogbo àwọn incidents tó ti ṣẹlẹ̀ ní ìjọ Celestial Church. Àwọn regulatory body yẹn wọ́n máa dìde, wọ́n máa tọpinpin, wọ́n máa ṣe a lot of research láti make sure pé wọ́n normalize everything, wọ́n control gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. But in the issue of this Prophet Olu Alo matter, it's as if pé àwọn men of God gan, àwọn tó jẹ́ àgbààgbà nínú ìjọ yẹn, wọ́n gbégbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ yìí. And ọ̀rọ̀ yìí wọ́n fi ń tàbùkù Jésù ni. Wọ́n blaspheme the name of Jesus through this medium. Ẹ wo máa na wí kókó yẹn, a lot of things ní máa yẹn ti bẹ̀rẹ̀ sí ní sọ about the Christians. Tabanika wo lótìtọ́ àti lódodo. Ó lè máa ṣépè fáwọn man of God kọ̀ọ̀kan, kó máa bú wọn lọ́tún, kó máa bú wọn lósì, but Tabanika wo deep down, this guy is saying a lot of facts nínú àwọn nǹkan tó ń sọ lótìtọ́ àti lódodo. Now, ọ̀rọ̀ Prophet Olu Alo yìí, ọ̀rọ̀ ìyàwó wọn, ẹ̀rí pọ̀rọ̀ yẹn ó ti ń rìn gan, ó dẹ̀ ti ń lọ fàáfàá. Now, màmá ìyàwó yẹn, wọ́n ti ń request pé ọmọ àwọn for the past 3 years làwọn ti gbóhùn ọmọ àwọn last. For the past 3 years, for goodness sake, wọn ò gbóhùn ọmọ wọn, wọ́n dẹ̀ fi ọmọ, wọ́n fọmọ fọ́kọ ni. Now, for the fact that Prophet Olu Alo has now become a big man of God, tó jẹ́ pé wọ́n ti lówó, wọ́n ti ní a lot of influence. Now, wọ́n ṣe I don't care attitude. This matter has become a public matter. Tó dẹ̀ kàn jáde kàn wá sọ̀rọ̀ lé lórí. But ní ti tèmi o, pẹ̀lú àwọn interview tí mo rí tí wọ́n ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí mo dẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀gbọ́n ìyàwó Prophet Olu Alo yẹn àti màmá àwọn ẹ máa rí pé mo post video kan láàárọ̀ yìí náà nípa that particular matter. But now, tí Prophet Olu Alo bá ní káwọn jáde, because gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́, wọ́n ní pé kò kí ń ṣe ìyàwó ẹyọ kan ni bàbá yẹn ní, pé bóyá wọ́n ti níyàwó kan tẹ́lẹ̀, pé ìyàwó tí wọ́n fẹ́ yẹn, pé bóyá wọ́n fẹ́ pamọ́ síbì kan ni àbí nǹkan kan. A lot of rumors ló ṣáà ti ń jà online ṣá, and tó yẹ kí wọ́n ní láti come on air láti wá clear gbogbo àwọn allegations yìí, because I see it as an allegation. Àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. So Prophet Olu Alo need láti jáde wá sọ̀rọ̀. A lot of allegations ló ti wà ńlẹ̀ against mine, but instead tó yẹ kí máa yẹn wá sọ̀rọ̀. Fídíò tó ń ṣe lọ́jọ́ yẹn wọ́n ní ojú àwọn ń dán, ṣé ojú àwọn jojú ẹni tó lógun báyìí, pé káwọn èèyàn máa sọ nǹkan tó bá wù wọ́n. And ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń tara àránṣẹ́ Ọlọ́run wọ́n fi ń ṣubú, because àwọn pastors ní Bible táyé ń kà láyé òde tá wà báyìí, àwọn èèyàn ò ka Bible mọ́. And if so-called men of God làwọn ará wọn ìwà bàjẹ́ bí ilé lọ́wọ́ wọn, it doesn't make any sense, for goodness sake. Kò make sense. Ṣé kò sí àwọn tó ń regulate Christianity mọ́ ni?
So they're saying pé tẹ́nìkan bá ti ní big auditorium, tó ti ní gigantic auditorium, a lot of members, kò wá sí pé the way tán ṣe ń control wọn mọ́, ṣé wọ́n ti lágbára tán ni. This is not making any sense, for goodness sake. Gbogbo ẹ̀ tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, mo kí yín káàbọ̀. Ẹ jẹ́ wá mi share video yìí. Àwọn men of God, àwọn àgbààgbà CAC, they need to come out. Let's call it a spade a spade. Wọ́n ní láti wá dá sọ̀rọ̀ tó ń lọ yìí, because this thing is not making sense. Okay, mama yẹn, that woman is 80 years of age, for goodness sake. Mama yẹn ti dàgbà, ṣó máa dá kí mama yẹn kàn kú, kàn má fojú rọ́mọ wọn. Prophet Olu Alo, you need to come outside, sir. Come and clear hair on this matter. This thing is going out of hands, for goodness sake. Blood don't run through veins. Put yourself in that mama's shoes. Put yourself in her shoe. You have a mother, you have a father as well. In your now, you might have become a big man. But you need to wrote it along. My family. This family gave you a wife. They gave you a wife, for goodness sake. And they are demanding of that wife. But I won't very own. Boya nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin yín ni o, bóyá ti jà ní o. Try a way. Tẹ́ bá tẹ́ fẹ́ ṣe openly. Call them into a room. Ẹ jọ ṣe meeting láàrin ara yín. Can they make sure pé ẹ sort case amicably? Because it is not about you, sir. Kò kí ń ṣe nípa titi yín nìkan. Kini by ó ti ń tàbùkù a lot of Christians, a lot of men of God, just simply because of you. An example ló yẹ kẹ́ jẹ́ fáwọn followers. Example ló yẹ kẹ́ jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn followers. A lot of prophets. Several times I've come on that mountain, okay, Rio. Long time ago. I have been under your ministry for so long, for many times, for a lot of times like that, a lot of occasions. I'm also a Christian, for goodness sake. Now, come out tabuku Jesu, ko kinshe nkan to painful. And ko kinshe àwọn men of God, so one look up to as a prophet, so-called prophet. Àwọn yẹn náà ni àtúnwá ara wọn wà tí ó make sense lọ́wọ́ wọn. Irú example wo lẹ ń fi sílẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Káwọn kankan máa wá kankan máa fẹnu wa arọ́ọ̀fù sí Jésù. Tabanika wo owó kókó yẹn, a lot of people blaspheme pé is an antichrist, is this, is that. Sure, èmi èṣù lè wà nú ẹ̀, because kí ló ń tí porúkọ ẹ̀? Daniel's lórúkọ ẹ̀. He's once a Christians. Bí mi ṣe wò, he's once a Christians. He's once a Christian rather. Now, tó wá di pé ó wá bẹ̀rẹ̀ sí antagonize àwọn Christians. Ṣé mọ̀ pé omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. And this guy knows what he's saying. So, example gidi ló yẹ kí àwọn so-called leader nínú ìgbàgbọ́ kó máa fi kalẹ̀ fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Okay, nígbà tí àwọn olórí ìjọ, a so-called founder, tó máa ń hùwà bí ilé, example wo náà ń fi kalẹ̀ fáwọn followers, àwọn tó ń ṣe ń wàásù Jésù fún lónìí. Báwo lẹ ṣe fẹ́ kí wọ́n rí Jésù ọ̀hún gan nígbà tẹ́yìn tẹ́ gbé Jésù dání. Now, pẹ̀lú gbogbo àwọn rumors tó ń jà káàkiri báyìí, you see the man of God will come online and start praying. Wọ́n máa bẹ̀rẹ̀ sí gbàdúrà. Nígbà tí a lot of allegations tó ń fly around, tó dẹ̀ ń blaspheme orúkọ yín, tó ń blaspheme orúkọ Jésù. Instead of you to come and attend to this matter, kẹ́kàn sọ one or two, kẹ́dẹ̀kẹ́ everybody dẹ̀ kúrò lórí gbogbo nǹkan tó ń jà yìí. But instead of that, you just start praying. Is that not an hypocrite? Because I don't understand. You understand. Enough of all of this blaspheming. I'm not pleased with this issue. Me, we're pleased, but I'm not comfortable. I'm not comfortable with it. So this man needs to come out and come and attend to this matter.
kó tó di pé gbogbo nǹkan wọn ní ká máa lọ sí court ẹ máa lọ sí ọlọ́pàá ẹ máa lọ sí gbá ṣáwọn màmá wọn yẹn tó ti darúgbó ṣáwọn náà fẹ́ máa pò yí ilé ẹjọ́ kó máa pò yí ọlọ́pàá ṣé ó wà lọ́wọ́ àwọn màmá wọn yẹn gan tí wọ́n lè fi ṣẹjọ́ ṣáwọn màmá yẹn lówó lọ́dún tó fẹ́ fi máa ṣẹjọ́ and àwọn màmá yẹn according to them wọ́n láwọn ti pò yí and a man of God like of his caliber ó máa pẹ́ kí èèyàn tó lè rí wọn náà tó bá lọ sí environment church wọn gan níbi tí a lot of crowd wà so easy láti rú àwọn men of God báyẹn ni and ẹ̀yin tẹ́ fìyàwó àwọn family tó fìyàwó fún yín tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ gan at least you have to attend to this matter kò dìgbà tó yẹ kọ́rọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lórí afẹ́fẹ́ kó tó di pé ẹ̀rẹ̀ sí ń settle ẹ̀ bàtà àwọn ìránṣẹ́ Ọlọ́run bá ń ṣe bí eléyìí kí làwọn tí ò tẹ̀ ìwà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gan kí làwọn ordinary church members bí àwa ìfẹ́ máa ṣe ẹ̀kọ́ wo la fẹ́ rí gbámú nínú gbogbo eléyìí báyìí for goodness sake. Professor Olu Alo, you need to attend to this matter as fast as you can, sir. Ẹ jọ̀ọ́ ẹ tètè bá wa attend sí kíní because àwa rí yín as èèyàn ńlá èèyàn ìránṣẹ́ Ọlọ́run tá à ń wo àwòkọ́ṣe tá à ń fi orúkọ yín tá fi ń gbàdúrà tá fi ń forúkọ yín gbàdúrà bá ṣe ń pe Ọlọ́run bàbá lọ́lá Ọlọ́run àkàndé lẹ́dẹ tá ṣe ń pe Ọlọ́run Ezekiah tá fi ń gbàdúrà tó dẹ̀ ń jẹ́ the same way náà ṣe ń pe orúkọ Ọlọ́run Professor Olu Alo the same way ni now the same way àwòkọ́ṣe lẹ jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ Christians àwọn tó bá ń wò yín bí àwòkọ́ṣe báyìí tó ń wo footsteps yín láti sin Ọlọ́run tó bá ń rí àwọn nǹkan báyìí bóyá arọ́ ni bóyá òótọ́ ni come online and talk about this matter and kí gbogbo ẹ̀ dẹ̀ clear off once and for all tẹ́ bá sì lè sọ̀rọ̀ kan pa ẹ̀ ní ìsìnbáyìí gbogbo ẹ̀ ó parí nìyẹn kò make any sense kí orí àwọn èèyàn tó yàn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń tàbùkù kó máa tàbùkù ìránṣẹ́ Ọlọ́run just like that it make no sense for goodness sake. So àwọn nǹkan tí mo ní kí sáré wá sọ lélẹ́yìí mi ò bóyá àwọn èèyàn ní 1 or 2 tó ń fẹ́ sọ ẹ pè sórí phone number mi wà ń bí báyìí ẹ̀yin tẹ́ fẹ́ contribute sí matter yìí sà àbí yín màmá wa yín bàbá wa tí ẹ wà nulẹ̀ tẹ́ fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí 091 ẹ kí n kọ nọ́mbà yẹn sí bí báyìí 091 310 WhatsApp ní kẹ́sí pé o 310 32 322 31 091 310 322 31 WhatsApp call only ní o tẹ́ bá pè náà wá kò ní lọ. Ìgbà tí mo máa ń lọ sórí òkè yẹn bàbá Prophet Olu Alo máa ní Ọlọ́run 90-30 aráyé rò pé ó ti kú Ọlọ́run 90-30 aráyé rò pé ó ti lọ arọ tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wá. Ọ̀dọ̀ wọn ti kọ́ orin yẹn ìgbà tí mo máa lọ sórí òkè wọn lórí òkè rí o lọ́pọ̀lọpọ̀ àwọn ọdún sẹ́yìn I used to pray on that mountain àwọn dẹ̀nu máa ń wà lórí òkè yẹn as at then mo máa ń lọ síbẹ̀ lọ gbàdúrà àtìgbà yẹn mo ti mọ prophet yẹn so now ó jẹ́ nǹkan tó ń surprise èèyàn pẹ̀lú gbogbo àwọn nǹkan tá kàn ń gbọ́ ń pa àwọn tó kàn ń tarnish image wọn káàkiri and you need to come and clear your name sir. You need to come and clear your name of all these bullshits because bullshit lè mi really see and ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ti pàṣẹ yín kọsẹ̀ ló máa ti pàṣẹ yín fi Jésù sílẹ̀ because if the so-called men of God tó máa ń dánrù nǹkan báyìí wò allegations lè mi sì rí sí o tó máa ń dánrù nǹkan báyìí wò àwọn tó bá ń gbọ́ wọn tó dẹ̀ fẹ́ fàyè wọn fún Jésù wọn ò ní fàyè wọn fún Jésù mọ́ o. So example wa la wan show ngba yẹn example la wan show love wo ti Jesus wa tó wá preach da báyìí nínú gbogbo àwọn nǹkan tó wà ńlẹ̀ where is the love that Jesus preached? Love your neighbor as yourself ní Bible sọ now love on da báyìí hello ẹnìkan tí ń pè wọlé. Hello?
my network is bad. Love on da báyìí. Nígbà tí Jésù àbí tí Bible ní love your neighbor as yourself, and the so-called prophet, the so-called man of God, tó yẹ kàn fi ìwà ìfẹ́ kàn fi hàn. Instead of that, I don't care attitude. Only mercy. It's fine. I want people to call in. If my bá mi pè sórí phone number yẹn, I can pin the number yẹn. I can pin it in the comment section. Ẹ má bá mi pè sórí line yẹn. Fún gbogbo yín tí ẹ fẹ́ pè wọlé àbí tẹ́ fẹ́ dá sí ọ̀rọ̀ yìí, because this matter is getting out of hands. WhatsApp call ni on. Pin. Mo ti pin ẹ sí comment section báyìí. Tẹ́ bá dé lọ síbi okay profile mi ti máa rí WhatsApp níbẹ̀ ẹ kàn tap ẹ kẹ́ call wọlé. Kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí torí kò gbọ́dọ̀ máa lọ báyìí o. Gbogbo àwọn àgbààgbà CAC yẹn ẹ̀yin tẹ́ bá ní contact wọn ẹ máa pè wọ́n kàn tètè máa dá sọ̀rọ̀ yìí. Kọ́ máa regulate nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ń ba orúkọ Jésù jẹ́, wọ́n ń bọ ìjọ Kristi jẹ́, gbogbo wọn dákẹ́ wọ́n fọwọ́ lẹ́rán wọ́n ń wò. Kí wá ní wàásù tẹ́ ń wàásù gan? Hello? Yeah, good morning, sir. Ẹ káàárọ̀. Really, I came for Ẹ ṣeun gan, sir. Call yẹn kò clear. Voice yẹn ọ̀rọ̀ yẹn ò clear. Lọ́dà yẹn pé network yẹn poor there. Ẹ sọ̀rọ̀ náà kí n tún gbọ́ yín. Hello? Network yẹn ò dá. Bóyá kẹ́ hand call yẹn kẹ́ tún pè again because gbọ́ nǹkan tẹ́ ń sọ. Ẹ̀yin tí bá fẹ́ dá sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pè wọlé. Phone number yẹn ló wà ní comment section. WhatsApp call only. Hello? Ó dà yín kó better báyìí. Ẹ ṣeun gan, sir. Wọ́n tàbùkù Kristẹni. Bẹ́ẹ̀ni. Ó ń ta bá wọn gan. Mo ń gbọ́ yín but network yẹn ò clear dáadáa. Mo wish network yẹn clear jùlẹ̀ lọ. Tẹ́ bá lè bá wa move síbi tí network yẹn ti better so that a máa lè gbọ́ yín dáadáa. I don't know. To do Mi enjoy call yẹn, sir. Mi enjoy call yẹn. Gbọ́ yín clearly. Network ọ̀dọ̀ brother yẹn, network wọn wà okay dáadáa. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè ẹjọ́ tí network ẹ jẹ́ kí network yẹn wà okay kẹ́ tó pè wọlé so that a máa lè enjoy call, a máa lè gbọ́ra wáyé. Ẹ wò Omiyele Omishade wọ́n ní is money and material things they are after like motors, houses, fame, power, etc. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn pastor yẹn they are cashing out. But it's not all about that. Kí n ṣe nǹkan tí mo wá sọ ń tèmi nìyẹn. Nǹkan tí mo wà all about ni pé kí pastor yìí kan wá clear hair lórí nǹkan tó ń ṣẹlẹ̀ because àwọn family yẹn wọ́n ń sunkún lọ́wọ́ báyìí. They are in pain and agony. And kò dẹ̀ kí n ṣe nǹkan tí Jésù wàásù fún wa nìyẹn. Jésù ò ní ká wá fa ayé ní àwọn nǹkan. Jésù ò ní ká wá fi ara ní àwọn nǹkan. Jésù ò ní ká wá torment àwọn èèyàn. I'm also a Christian. Ẹ̀yin bàbá yìí náà lẹ ti ń wàásù fún wa, lẹ ti ń kọ́ wa nílànà Ọlọ́run, the principle of Jesus Christ, the law of God. Ẹ̀yin náà lẹ ti ń wàásù ẹ̀ fún wa. Ẹ̀yin náà láti wá ra wọn wà bí ilé lọ́wọ́ ẹ̀. It is not making any sense, for goodness sake. Ẹ̀yin lẹ ń wàásù ìfẹ́, ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa.
If truly you love this family are crying. They've not seen their child for the past 3 years. For goodness sake, 3 years. They were unable to contact this family. And they are lamenting. And this pastor keep mute. So anything. Irú condition wo lérò pé àwọn family yẹn máa wà right now. Tó bá jẹ́ pé ọmọ tí yín kọ́ lè contact ẹ̀. Ọmọ tẹbí tó jákùnrin àbóbìnrin tẹ́nìkan wá fẹ́ tó dẹ̀ fẹ́ lọ just like that. Dẹ̀ rí no whereabout ẹ̀ mọ́. And they are calling upon you. How will you feel? Put yourself in that family's shoes. For goodness sake, if ara yín sípò wọn, kẹ́yìn náà rí bó ṣe ń rí lára. It is not making any sense. Ẹ ti ní agbára, ẹ ti ní connection, ẹ ti ní influence, ẹ ti lówó, ẹ ti lọ́lá, ẹ ti lọ́rọ̀. Ẹ ti ní a lot of things táwọn yẹn aspire fún nínú ayé. Gbogbo ẹ̀ lọ́lọ́run ti ṣe fún yín. So, ẹni tó máa bá yín jà máa fẹ́ múra. Ó máa fẹ́ múra. Ọlọ́run nìkan dẹ̀ ló lè gbèjà àwọn family yẹn. Now, if truly you are a man of God and you are preaching the gospel, what is gospel, for goodness sake? Kí ni gospel? Kí ni ìyìnrere tí Jésù wá preach? Ó wá preach love. Àwọn fíìmù Jésù tó máa ń play fún aláìgbà yẹn. Mo rí bí tẹ́nìkan tí wá fún Jésù ní fruit báyìí. Jésù gba fruit yẹn. Ó place ẹni yẹn. Ó dẹ̀ lọ fún fruit yẹn lọ fún another person. Jesus preach love. For God so loved the world. God so loved the world that he gave his only begotten son, that whosoever believe in him will not perish. Love yẹn ni Jésù wá preach. Ó fẹ́ràn gbogbo àwa tá wà nínú ayé ni. And love yẹn ló yẹ káwa náà ká máa gbé papọ̀ ní ayọ̀ àtàlàáfíà. Àwọn pásọ̀ ń gbà yẹn máa ń kọ́ wa ká má jà ni. Tẹ́nìkankan tí kankan bá tẹ̀ fẹ́ fàjà, the best way ni kẹ́ settle matter amicably. Tí kankan bá fẹ́ fàjà, kẹ́ máa báyàn jà gan. As a Christian, you don't need to show a trade sign. Ẹ gbọ́dọ̀ máa love ni, kẹ́ máa love. Nǹkan tí Jésù ń kọ́ wa nìyẹn. Nǹkan tí Jésù ń kọ́ wa nìyẹn. Ẹ̀yin àgbààgbà pastor náà, ibo làwọn àgbààgbà CAC wà. Irú nǹkan báyìí ń ṣẹlẹ̀. Àwọn Yorùbá ní àgbà ò kí ń wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Àgbà ò kí ń wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Ibi tágbà bá ti wà, ibẹ̀ máa ń tòrò ni, ó máa ń túbà, ó máa ń túṣẹ́. Ìgbà táwọn àgbààgbà bá wà ń bẹ̀, and you cannot control this matter. It is not making sense, yo. Kabara wa sọ tutoro. It's not making any sense, yo. You guys have to come to the head of this mama. Àwọn family yẹn, kẹ́ wá jà fún wọn ní kíákíá. Kẹ́ wá jà fún wọn kíákíá. Ibo náà gbé family yẹn sí, ibo ni ìyàwó màmá ẹ̀ bàbá yẹn wà. Ibo náà wà for real for the past 3 years. Wọ́n dẹ̀ ti ń pariwo online báyìí. And ariwo yẹn ò ní dúró, kò ní stop o. Ó dẹ̀ máa ba orúkọ Jésù jẹ́, ó máa bàjẹ́ Ọlọ́run jẹ́ sí ni. Tẹ́ bá tètè wá, kí wá lẹ̀ ń wàásù, kí ni gbogbo wàásù kí ni gbogbo àwọn congregation tẹ́ ti ń kójọ láti jọ́ yìí, tẹ́ bá fi sóbíntí, tẹ́ fi bà gbogbo wọn jẹ́, tẹ́ fi tú gbogbo wọn ká. Because revolution kan jà lọ́wọ́lọ́wọ́ online báyìí, tó ń fi ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́. Wọ́n ti ń ba Christianity jẹ́ bọ̀ díẹ̀díẹ̀. And it's not making sense. Won't you come out and control these things? Gbogbo wàásù tẹ́ ti ń wà fún wa láti jọ́ yìí. I call you, sir, I did not pick. Kowole, call me on WhatsApp. If you call me on normal call, I will not pick it. Just call me on WhatsApp. And if you don't matter, call on WhatsApp call. WhatsApp nìkan ni call yẹn ti lè wọlé. Tẹ́ bá ti ń pè lórí normal call kò ní lọ. Call me on WhatsApp, please, if you want to contribute to this matter. +234 9131032231. WhatsApp call only. WhatsApp call nìkan ni ká wá pè mí sí. And this matter needs to be attended to as fast as possible. Káwọn bàbá tó wà ní CAC wọn yẹn, àwọn tó jó lórí wọn, ṣé ní body tó ń regulate ni. Àwọn tó ń lọ church wọn yẹn náà gan. Báwo lẹ ṣe rí church yẹn sí ná? Nígbà tí olórí yìí tó ń kó yín lọ sọ́dọ̀ Jésù, àbí ògùn ṣe ìjọba ọ̀run ni bàbá yẹn ń kó yín gbogbo yín lọ ni. Ìjọba ọ̀run náà ń kó yín lọ now. And can't you guys ask some questions from your pastor, from your prophet? Can't you ask questions?
You should have asked some questions from your pastor. Ẹ béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Àwọn pastor iná máa sọ fún wa pé ìyàwó kan ni Jésù ní ká ní ìyàwó kan, ká má ní ìyàwó méjì. Ẹ gbọ́ gbogbo nǹkan tá ń gbọ́ báyìí. Ẹ gbọ́ gbogbo àwọn bullshit tá ń gbọ́ nípa men of God. It is not making any sense. A kàn ń ba orúkọ Jésù jẹ́, ń ba ìjọ Ọlọ́run jẹ́, ba ìgbàgbọ́ jẹ́. Ń ba gbogbo ẹ̀jẹ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn. And that is not Christianity. Christianity dá dúró ni. Ìwà bí Ọlọ́run ó dá dúró ni. Ọ̀rọ̀ Ọlọ́run lẹ ti fi ń bọ̀ wá láti jọ́ ẹ̀. Ẹ̀yin tẹ́ ń fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá, ìbákúbá náà làwọn ń gbá lọ́wọ́ yín. You did not practice everything you are teaching us. It's not making any sense. Bẹ́ẹ̀ kò wo kí ni àwọn kan sólúwa ẹ̀ ni. Ó sólúwa ẹ̀. Ó sólúwa ẹ̀ gan. Kí ni ẹ̀ ó ń bá fò mi. Ó ń bá fò mi. Ó ń bá fò mi gan. And it is so painful. So painful. Kò yẹ ká máa bára àwọn kan tó dọ̀tí bí eléyìí lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run wa. Ṣé owó nìkan ló wà after ni? Kò sẹ́ni tó ń ṣe Christianity báyìí, you definitely cash out. You have a lot of money. It shouldn't be about the money alone. It shouldn't be about the money alone. You care about your members. You care about your members too. You might evangelize, bring more people to the church, bring this, bring that. Check out when you come and gbàdúrà lásán ni. It shouldn't be just about prayer alone. It shouldn't be about the prayer alone. It shouldn't be that alone. I'm not coming to attack the Christians. I'm coming to point the attention of the so-called prophets. Tí wọ́n ní wọ́n gbé ìyàwó kan pamọ́ for the past 3 years. Tí wọ́n dey respond sí matter yẹn. Mr. Adeniran Olarewaju, only the matter is a serious material which can never erase forever. So therefore, Baba should come out and say something. Baba should come out and say something. For real. Wọ́n ní láti jáde. Nǹkan tẹ́mi ń wò pé bóyá wọ́n dí bàbá yẹn lọ́wọ́. Níwòye tèmi o. Ni pé bóyá wọ́n fẹ́ gbogbo bá ṣe ń gbọ́ rúmọ̀ kan wọ́n fẹ́ yàwó pamọ́. MC White, you're welcome sir, wọ́n kí yín. Ẹ̀yin ẹ jẹ́ bá mi follow MC White. Àwọn ni wọ́n interview àwọn màmá yẹn àti àbúrò lady tí wọ́n ní pé wọ́n rí yẹn. Àwọn náà interview wọn, video wọn lẹ́rí tí mo ń gbé yẹn. Ẹ jẹ́ bá mi follow page wọn. Àwọn ló wà nísàlẹ̀ yẹn. Àwọn ló wà nísàlẹ̀ yẹn. So àwọn bàbá ẹ nílò láti come outside, kan wá clear hair. Torí gbogbo àwọn rumor tá kan gbọ́ káàkiri kò betí mu, kò make any sense, kò mọ́pọlọ wá. Tó bá jẹ́ pé àwọn bàbá yẹn là ń bá ńbẹ̀ tó ń ṣe àwọn wà burúkú wà bàjẹ́ tí ò kàn tí ẹ kan trace lọ́dọ̀ wọn rárá. Kò yẹ kan trace lọ́dọ̀ wọn rárá. Tó yẹ kó bá àwọn bàbá lọ láṣẹ ṣe lélẹ̀ nígbà tó ń wà láyé. Ṣé ministry wa tóbi tó yìí lónìí? Those people, they suffered a lot. Wọ́n fara dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan. They are not after material things. They are not after material things. They are about the kingdom of God. Gbogbo wàhálà wọn, ìlàkàkà wọn láyé ni láti rí dájú pé wọ́n kó àwọn èèyàn déjọba ọ̀run ni o. Kò kí ń ṣe pé wọ́n kó wọn dénú church o. Tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọgọ́rọ̀ kan lọ sí ìjọba ọ̀run. That was their priority. Aim and objective. Iṣẹ́ tí Jésù fi rán gbogbo èèyàn nìyẹn. But gbogbo nǹkan ti dojúrú lónìí. Ìjọ ti di nǹkan míì, ó ti dojú míì. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Body of Christ ní láti ṣàtúnṣe. Gbogbo àwọn kọ̀ǹdẹ̀ nínú ìrẹsì, ẹ yọ wọ́n kúrò. Ẹ̀yin tẹ́ bá àwọn tẹ́ bá rí pé wọ́n fẹ́ bà ìgbàgbọ́ jẹ́, wọ́n fẹ́ bà administration of Jesus Christ jẹ́. Okay, Jésù ní pé ṣé tóun bá padà wá, ṣé òun sì máa bá gbàgbọ́ láyé ṣá? Ṣé ó lè jẹ́ Jésù ló fẹ́ yàwó táwọn àwọn family ń sunkún kíkorò báwọn ọ̀rọ̀ mọ àwọn for the past 3 years fa? Think about these things. Think it's not about they are coming out to spoil the name of prophet. Kò kí ṣe pé bóyá wọ́n fẹ́ já bàbá yẹn bọ́. It's not about that. I'm very sure kó tó di pẹ́rọ̀ yìí jáde sí internet
kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ about this matter àmọ́ àwọn family yẹn ti máa dààmú wọ́n ti máa ràn mù tó jẹ́ pé gbogbo effort wọn ó wà abortive tó fi lè sún wọn tó yẹ kí wọ́n wá di pé wọ́n contact àwọn nǹkan tó bá wọn gbọ́rọ̀ yẹn síta tó di public matter. I'm very sure wọ́n ti máa dààmú wọ́n ti máa ràn mù ṣẹ́ni tí ò lówó lọ́wọ́ ń lọ sọ́dọ̀ ọlọ́pàá Nàìjíríà ni kéèsì ò lẹ́fẹ́ lọ fight tẹ̀ ní ṣùgbọ́n dání tí ó máa ṣe fight kò lè ṣe fight ṣé tálíkà máa ń bólówó fàjà ni wọ́n máa ń bólówó jà ni ẹni tó bá ju ni lọ ó lè ju ni sọnù ni. So gbogbo àwọn tẹ́ ń blame family yẹn ẹ lọ sí court ẹ lọ police station ẹ ṣe gbá ẹ ṣàwo ṣáwọn tí ó lówó lọ́wọ́ ń lọ court Nàìjíríà tí ó win ni ṣé irú bàbá yẹn lẹ́fẹ́ máa bá fight tẹ̀lé máa overcome tẹ̀ máa win ni. It is not possible in Nigeria here o. It is never possible. Gbogbo ẹ̀ kàn sólúwà ẹ̀jà rẹ̀ gba àwọn ránṣẹ́ Ọlọ́run tó lọ ẹ̀ kàn pọ́n lé àwọn wà burúkú lọ́wọ́ ẹ̀ kàn bá lọ́wọ́ kò sì kí n ṣe níjọ́ mẹ́ta torí pé oríṣiríṣi ń jáde sí internet tell a lot of things ń jáde sí internet. It's not making sense. Prophet Olu Alo should come out and address this matter as fast as possible. It's not making any sense. Kò gbọ́dọ̀ máa rí lọ báyìí o. Kò gbọ́dọ̀ máa rí lọ báyìí o. Tí wọ́n bá dẹ̀ tètè jáde, àwọn èèyàn ó máa drag wọn lọ ní o títí láéláé. Ẹ̀dá àwọn blogger máa fi kíní cash out ní o. Gbogbo justice for Mohbad, justice tẹ̀lé pé àwọn èèyàn ń fà tán, ṣé bẹ́ẹ̀ náà ṣe láìkí Mohbad tó ni. People are cashing out from these things, and that's why they keep on repeating the same thing. Wọ́n máa repeat ẹ̀ lọ ní tí Jésù fi dé. They will keep dragging it, and ó máa tàbùkù orúkọ yín. So to avoid all of these things, can you bàbá yẹn ti jáde earlier before now? Ọ̀rọ̀ yẹn gan ò tún ní escalate up to this extent. Now níbi tó dé dúró báyìí, a tún máa fẹ́ juicy, a máa fẹ́ láàsì. Before you know it báyìí, a lot of bloggers wọ́n máa wá màmá yẹn lọ, wọ́n lọ máa interview màmá yẹn, wọ́n máa gbé camera sí wọn lójú. Wọ́n máa interview lady yẹn náà, lady tó jẹ́ ẹ̀gbọ́n arábìnrin tó wá káàkiri yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí wá wọn káàkiri, wọ́n bẹ̀rẹ̀ sí interview, different kind of interview, different kind of narratives, different kind of perspective. Làwọn yẹn máa rí sọ̀rọ̀ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ. At the end of the day náà orúkọ ń bàjẹ́ lọ díẹ̀ nìyẹn. Àwọn yẹn ò ní túká kó ń church because people are not serving the man of God, they are serving God for goodness sake. So ẹni tó bá rò pé church yẹn máa túká ni àbọ̀ máa ṣe gbá ìtú church ò ní túká. Jésù ló ní everybody ń polongo, Jésù ní everybody ń ké pè. So it is not about the church. It is not about your ministry. It's about ká protect Jésù. Àwọn ẹ̀kọ́ tí Jésù ti wá gbé kalẹ̀, àwọn law of God tó ti gbé kalẹ̀ fún wa, ká protect ẹ̀, ká má fi personal interest ara wa, ìwà àbàjẹ́ ara wa, ká má fi tarnish orúkọ Jésù, ká má fi ba ẹlòmíì tó fẹ́ wá gba Jésù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì fẹ́ wá gba Jésù. A lot of people ò tí ì fàyè wọn fún Jésù lónìí. And they are still coming. They are still coming to give their life to Christ. To máa ń gbọ́ ṣé wàásù ìgbé ayé yín ló wá yẹ káwọn aláìgbàgbọ́ máa gbọ́ kó máa fi kọ Jésù lẹ̀. Nígbà táwọn aláìgbàgbọ́ tó máa ń gbọ́ wàásù tó máa ń ka ìtàn ìgbésí ayé Prophet Olu Alo tó ń fi ń kọ Jésù lẹ̀, táwọn Christianity tí wọ́n ń gbọ́ ìwà wọn tó ń fi Jésù sílẹ̀, kí wá ní gbogbo ìlàkàkà yín nínú ayé? Kí ni gbogbo ìlàkàkà inú ayé kí ló já sí? If people can listen to your story la wá create inú ayé o. Gbogbo nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn lánàá ó ti dìtàn lónìí. Gbogbo nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí ó ti dìtàn lọ́la. Gbogbo nǹkan tẹ́ ti ṣe ní gbogbo life yín, it has now become a story. Ó ti di ìtàn, ó ti di story. Everything that is happening now, it's becoming a story. Ó ti di ìtàn. Ìtàn wo lẹ fẹ́ ká gbọ́n pa tiyín? Àwáyé má lọ́kàn ò sí o. Àwáyé má lọ́kàn ò sí inú ayé yìí. It is your turn today. Àwọn kan náà ti ṣe tán ti lọ. Ẹ̀yin lẹ wà ń bẹ̀ lónìí. What do you want people to say about you, sir? Prophet Olu Alo. What do you want people to say about you? Kí lẹ fẹ́ kàn sọ ń pa yín nígbà tẹ́ bá lọ tán? Àwọn bàbá lọ́lá ṣe dáadáa ní gbogbo yín gbádùn lẹ́yìn ọ̀tọ̀ mi lónìí. They did it well.
wọ́n ṣe dáadáa làwọn èèyàn fi ń wo àwòkọ́ṣe wọn lónìí. Kí lẹ fẹ́ kàn sọ nípa yín nígbà tẹ́ bá lọ tán? Sir, you need to come online. Ẹ wá sọ one or two about this matter. Ẹ wá family yẹn rí. Kí wọ́n ẹgbẹ́ ẹ̀fẹ́ family yẹn mọ́ gẹ̀ ẹ̀fẹ́ wọn mọ́. Go and look for this family wherever they are. Find a way to make peace between this family. You might not marry them again. It's not a force. Tẹ́ bá fẹ́ yẹn yẹn mọ́ tẹ́ fẹ́ wọn má rárá. Ẹ kàn ṣá wá gbọ́ miss. Tó bá yẹ kí phone number lásán ni, ẹ connect wọn papọ̀ mọ́ family. Káwọn méjì dẹ̀ jọ sọ̀rọ̀. You have the power, you have the capacity, you have the money. You can fly to that country now. Look for him. Ẹ lọ sí embassy. Ẹ wá wọn rí now. Ṣé wọn ní phone number ni? Oh, easily no ma get one country who advance ju Nigeria mi ba lo. They will get them easily. Tẹ́ bá ti get one, then ilé tó kúkú sọ́wọ́ àwọn family ẹ connect wọn tó bá ti ń gbọ́ra wọn tó ti ń gbọ́ voice àwọn tó ti ń sọ̀rọ̀ ó ti tán. Because the only question this family is asking is just ibo lọmọ àwọn wà, ibo lọmọ àwọn wà. That's just the only question. There is nothing, kò sí nǹkan tó lé nínú gbogbo nǹkan tá ń sọ yìí. Then look for their children for them. You took the lady to that country, for goodness sake. Ẹ wá gbogbo ọ̀nà tó wá fi connect papọ̀. Then gbogbo ariwo tán. Ṣebí màmá kan tó ń ṣe fíìmù lárí tó ń sunkún lẹ́nu ọjọ́ mẹ́ta ipá àwọn onílé àwọn onígbà àwọn ọ̀láwọ̀ pé ọmọ àwọn ti lọ. Ṣé wọn padà wọ́n mọ̀ àtìgbà tọ́mọ wọn ti dé báyìí gbogbo everything gbogbo internet ti quiet lórí ọ̀rọ̀ yẹn. So gbogbo eléyìí tó ń drag yín lọ́tún drag yín lọ́sì, you don't need it, sir. Come online, clear the hair. Àbí kẹ́ lọ wá ọmọ wọn kẹ́ dẹ̀ connect ọmọ wọn papọ̀ mọ́ àwọn family yẹn. Then kí gbogbo nǹkan dẹ̀ kó dákẹ́ rọ́rọ́ kẹ́ everything dẹ̀ lọ kó yé fa orúkọ yín lọ́tún kó yé forúkọ yín lọ́sì. Orúkọ yín báyìí wọ́n ti fi ń tàbùkù Jésù wọ́n ti fi ń tàbùkù lot of Christians. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wò ní rí jù báyìí lọ. Nǹkan èmi ní kí wọ́n sọ tinú mi lórí ọ̀rọ̀ yìí ni. Kí wọ́n sọ tinú mi because ọ̀rọ̀ yẹn ó ń gbé mi inú sókè ó dẹ̀ ń ru mi inú gan. Ó ń provoke mi. Ẹni tí bá sì fẹ́ contribute sí matter ẹ jọ̀ọ́ ẹ bá mi pè sórí nọ́mbà yẹn 091-310-32231 091-310-32231. Mi mọ nǹkan tó ń ṣe network yẹn tí àwọn èèyàn ráyè pè wọlé mi gba àwọn call tó ń wọlé yẹn wọ́n kàn ring ni ẹnìkan ń pè ń báyìí. Ẹ bá mi like ẹ máa share ẹ̀yin tẹ́ ò tí subscribe sórí YouTube channel wa ẹ lọ bá mi subscribe sórí Adaba TV lórí YouTube Adaba TV ẹ bá like ẹ máa bá wa share àwọn videos yẹn káàkiri. And WhatsApp number mi wà ní òkè profile mi lórí Facebook mi if anybody tó bá fẹ́ bá sọ one or two you can call me at any time mo máa pick call yín ẹ lè chat mi náà. Tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe ìpolówó ọjà onírúurú we are always available for advertisement. Àwọn yẹn polówó gbogbo nǹkan tẹ́ bá fẹ́ tà. Fàyè tẹ́ bá dẹ̀ ní any contribution àbẹ́ ní video kan tẹ́ fẹ́ kí bá yín publish síta káyé gbọ́ kọ́run mọ̀. Ẹ chat mi WhatsApp kẹ́ send video yẹn sí mi. I will push it out there. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Ìgbà tí ò sí anybody tó fẹ́ pè wọlé. Ẹ jẹ́ ká ṣẹnu ń dédé síbí. Ní rí jù báyìí lọ lórí ilé ìtàmọ́ wá fún yín ní sáà ìbá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbé pàtàlẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ àwọ̀lú sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.